Al-Ma'ruf Ìgbàláyé TV, ibẹ̀ gangan ni ẹ máa wò, ẹ má gbé kúrò níbẹ̀. Ìtọ́sọ́nà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ojú tó wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi káàkiri àgbáńláyé. Olódùmarè ìbà rẹ̀ ọba adániwáyé, ọba adẹ́dá aṣẹ̀dá, ọba ńláńlá tó ju gbogbo ọba lọ. Kábíyèsí rẹ̀ Al-Qudusi, ọba mímọ́ tí ń gbé ibi mímọ́. Títóbi rẹ̀ ọba kàǹkà, ọba ìlàyà, ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. Kábíyèsí rẹ̀ ọba àwọn ọba. Gbogbo títóbi fún ẹ, ọba tó ṣẹ̀dá mi. Ètò tó ń dé sétí ìgbọ́yín òun náà ni ìtọ́sọ́nà. Látẹnu èmi ọmọ yín Al-Ma'ruf Ìgbàláyé Al-Aminu Billah àlùjọ̀nà ọmọ bàbá ńláró. Bí mo ti sọ síwájú, ètò tí ó máa já ìdè, tí ó máa tú ìdè, tí ó máa tan ìmọ́lẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣókùn fún wa nínú ìgbésí ayé wa. Gbogbo etí tó bá ń gbọ́ mi àtójú tó ń wò mí, ẹ farabalẹ̀ pẹ̀lú mi láti bá lè kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì nínú fídíò yìí. Kí ni tá a máa gbéyẹ̀wò lénìí? Kí ni tá a máa bẹ̀wò lénìí? Lọ́lá adániwáyé, a máa sọ̀rọ̀ nípa àwọn ewu àti àgbákò àti àkóbá tí ń bẹ níbi ìbálòpọ̀. Olóríire tó ń gbọ́ mi, tó ń fọkàn bá mi lọ, tó ń fọkàn tẹ̀lé mi. Ǹjẹ́ wọ́n ti mọ̀ wípé bóyá ọkùnrin tàbí obìnrin tí ìwọ àti ẹ̀ jọ ní ìbálòpọ̀ sẹ́yìn? Ǹjẹ́ wọ́n mọ̀ wípé ó ní ọfà ìṣòro nínú ayé rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tàbí obìnrin ló ti wọnú ìgbèkùn níbi ìbálòpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin tàbí obìnrin tí wọ́n bá ti rí ọkùnrin kan tàbí obìnrin báyìí, wọn ò ní dààmú láti lọ ṣèwádìí lórí rẹ̀. Bóyá ẹni táwọn lè gùn lé àyà rẹ̀ ní o, táwọn ó sì ṣoríire. Àbẹ́ni tó já sí wípé báwọn bá ti gùn lé àyà rẹ̀, àwọn ó ṣàgbákò orí burúkú látara rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin lọ̀rọ̀ gbésí ayé rẹ̀ ò tiẹ̀ yé mọ́. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí náà ni wípé gbogbo ejò ní jíjẹ lọ́dọ̀ tiẹ̀, gbogbo ihò alákàn lòun lè gbági mọ́. Olóríire tó ń gbọ́ mi, ìjímèrè rẹ kó ṣọ́ gígùn kó bàbà gúngi alájí. Mo gbà á ládùúrà fún gbogbo ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi wípé a ò ní wọnú ìgbèkùn ayérayé o. Ìbálòpọ̀ ìṣẹ́jú 5 ni àwọn alágbára àjòjì fi gba ìjókòó ibi gíga lọ́wọ́ ọkùnrin. Tí wọ́n sì gbé ìjókòó àṣeyọrí náà wọnú agbami ìdààmú ayérayé lọ. Olóríire tó ń gbọ́ mi, ǹjẹ́ ìwọ mọ̀ wípé ẹni tí ìwọ ní ìbálòpọ̀ pẹ̀lú ẹ̀ sẹ́yìn, ǹjẹ́ o mọ̀ wípé ó ní ọfà ìdààmú ayérayé nínú ìgbésí ayé rẹ̀? Ẹ farabalẹ̀ máa bá mi ká lọ. Púpọ̀ ìdílé ló ti dàrú látara ìbálòpọ̀ ìṣẹ́jú 5. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni ò gbádùn ọkọ rẹ̀ mọ́. Nítorí ọkọ rẹ̀ ti bọ́ sí ọwọ́ àwọn abara méjì obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti pàdánù ògo látara ìbálòpọ̀ ọkùnrin. Ogun ńlá ló wà nínú ayé ọkùnrin míì. Gbogbo obìnrin tó bá sì ti bá ní ìbálòpọ̀ báyìí ló ti fọ́nrúgbìn ogun sínú ayé wọn. Bẹ́ẹ̀ sì ni wọ́n a máa gba kádàrá obìnrin míì.
bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ti di òkú ayé látara ojú kòkòrò. Mo fẹ́ ṣe nǹkan tẹ́gbẹ́ mi náà ń ṣe, èmi náà fẹ́ kọ́lé, mo fẹ́ ralẹ̀, mo fẹ́ raṣọ tẹ́gbẹ́ ń rà, mo fẹ́ ṣe nǹkan tẹ́gbẹ́ mi ń ṣe. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì di wèrè ọ̀sán gangan. Mo fẹ́ ṣe tẹ́gbẹ́ mi ń ṣe, èmi náà fẹ́ raṣọ àsìkò, mo fẹ́ lògbà bẹ́gbẹ́ mi ti ń lò ó. Ó ti mú kóbìnrin mi pàdánù ògo ayé rẹ̀ tó dẹ̀ kúkúrò fún tó dòkú ayé. Àlọ́pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin míì lògo ayé wọn ti dàwátì látara ìbálòpọ̀. Ẹ̀yin olóríire tẹ́ ń gbọ́ mi, ẹ pàdé mi nínú episode 4. Ibẹ̀ látún ti túmọ̀ àlá díẹ̀ nípa aṣọ. Al-Ma'ruf Ìgbàláyé TV, ibẹ̀ gangan ni ẹ máa wò.